ìránṣẹ́ òun ogun làjà. Ṣé o rí ìdí màá sọ fún yín lè ní ìlú? Wọ́n tí ìmáàmù yẹn ń ṣe. Tí ìmáàmù ṣe, ó fẹ́ ta Ọlọ́run sọ fún mi wípé ogun ló fẹ́ ogun ni òun àti àwọn tí wọ́n ń gbà lẹ́lẹ̀ wọ́n fẹ́ dá ogun sílẹ̀ ni. Ẹ̀rọ ogun kọ́ ló ń bà wá, wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀ ni. Ọlọ́run sọ fún mi pé kì í sọ agbẹjẹ́mọ́wọ́ kí n máa wò. Owó ayé ọ̀dà nǹkan tó fọwọ́ lẹ́rọ̀ nìyẹn o. Èmi ní Ṣọ̀ún. Èmi ní highest position, the highest position ọmọ òrùmọ gẹ́gẹ́. Ẹrù ìjà ọlọ́gbàdé o. Èmi ò fẹ́ kí ìjà ẹ̀sìn kó ṣẹlẹ̀ ní o. Ẹni jù ní lọ. Nítorí ìbẹ̀rẹ̀ ìjà ẹ̀sìn òun la máa mọ̀, kò síbi tó máa mọ̀ parí ẹ̀. Kò sí nǹkan kan tí mo ṣe fún ìmáàmù rárá tó bá dúró síbi kó sọ ẹni tó bá mọ̀ ẹni kí ni kábíyèsí tiẹ̀ ṣe náà. Nǹkan yọkọ tó bá ní mo ṣe kẹ́gbẹ̀ẹ́ mi ló kúrò kó sọ nǹkan tó dé tó ti gbé mi lọ kọ́ọ̀tù ẹni kó sọ nǹkan tí mo bá ṣe fún mi o kó sọ kò sí nǹkan tí mo ṣe fún un tí òun mo fi sọ wípé nǹkan tó wà lẹ́yìn ẹ̀fà ó ju èdè lọ òótọ́ lẹ̀ ń gbọ́ yẹn àbí kárí mo ṣe ni ló fi bú mi ṣẹlẹ̀ àgbọ̀ pé mo ṣe ẹni kó sọ nǹkan tí mo ṣe fún òun lẹ́ẹ̀kan nǹkan tí mo ṣe fún kó sọ. Kí ló dé síta? Ṣé ọ̀rọ̀ mi yẹ yín? Tó òun ló kúkú pé mi lọ tọ̀, òun ló fi fọwọ́ lẹ́rọ́ tí mò ń wò ó. Ẹ jẹ́ sọ pé èmi ò lọ mọ́ṣáláṣí. Kí ló kàn mí? Ìmáàmù tèmi ló jókòó síbi. Ẹ̀kọ́ ṣe ṣé ń lẹ́ẹ̀kẹ́ sí ọ́. Èmi àti ìmáàmù tẹ́lẹ̀ ààrùn ìjà kó bá ẹ̀wọ̀n ni mo sọ ẹni kó sọ nǹkan tí ṣòun ṣe lélẹ́yìn fún ẹ ẹni kó sọ. Ẹ̀jẹ̀ ibi tí mo ń lọ pẹ̀lú parapọ̀ òun ni wípé ẹ̀yin tẹ̀ wà lẹ́yìn ẹ̀ farabalẹ̀ fẹ́ lé gbọ́ tí wọ́n sọ. Ẹgbẹ́ sọ tí mo parapọ̀ èmi ò ṣe nǹkan tí mi ò sí wá sí parapọ̀ òun ni wípé program parapọ̀ ó yẹ kí wọ́n mú wá fún mi.